ẹ̀kú lé làǹkárá lé ẹ̀rẹ̀wá ní tèrò ọ̀nà àtúntìdé bá a ṣe ń dé Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káfàtà ìlú Ògùdù la wà lénìí níbi èrè ọdún Ariwodola eégún kábíyèsí Ologudu ti ìlú Ògùdù ọba wa Wàhídì Fáṣọlá Ologudu kábíyèsí ẹ̀kú ọdún ẹ̀kú àṣeyẹ o ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé. Ariwodola ló ti lọ pààrọ̀ aṣọ mi yìí. Kábíyèsí Ologudu ti ìlú Ògùdù bàbá ẹ máa wọlé. wọ́n ṣe ń lu bàtà fún Ariwodola bẹ́ẹ̀ náà kọrin ìdárayá fún òun náà ló yá ẹ sáré gbélé yìí ẹ mú sẹ́nu náà ó sáré yíṣan ẹ lóní tánṣó. ìjọ tún ti yá o.
ṣé ń wo ara tí Ariwodola pẹ̀lú Arófẹ́lá oníbàtà tọ́jọ́ ń dá. Ariwodola òun ló ti wà ní àárín ìlú Ògùdù yìí. ẹ̀rọ Ariwodola ó lẹ́yìn nílùú yìí ẹ ti jìnnà sí mi jù. Egun tó dẹ̀ mọ́jó ni mí mi ò gbọ́dọ̀ jìn só nílùú. Àyírìn ni Ariwodola ń fi aṣọ yìí ṣe. Ó ti wà lóríta Ògùdù ẹ̀wòrán roundabout ló ẹ wo bó ṣe gòkè tó ń yí aṣọ ní mẹ́sàn-án ní mẹ́wàá. Ariwodola eré yìí pọ̀ bẹ́ẹ̀ kò tí ì débi tó ti máa ṣeré o. Àyírìn ló sì ń yí yìí. Gbọ́dọ̀ má mèrè ṣe eégún ọba ni eégún Ológùdù ti ìlú Ògùdù. ẹ tún wo ara míì tí Ariwodola tún fi ń yíṣọ roundabout Ògùdù yìí. Orí ìdùbúlẹ̀ ló wà. Eré yìí pọ̀. Ariwodola káàbọ̀. Ariwodola ló ti ń bọ̀ láti ìgboro yìí. Àyírìn ló tún fi aṣọ ṣe. Ṣé rí i pé Ariwodola igun ńlá ni.
ọ̀ya wọ́n ní ẹ̀sùn mẹ́yìn bá Ariwodola ẹ̀sùn mẹ́yìn. ó ń gbá lára Ariwodola bíi kàsí nǹkan. ìfáàrà ni àwọn eré tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí o ẹ jẹ́ kó dé gbàgede tó ti máa ṣeré ẹ gbà. bó ṣe yíṣọ lọ́tún bẹ́ẹ̀ ló yíṣọ lósì tó bá débì kan tó ti yà kí wọ́n á yíṣọ. Ariwodola jọ́mọ̀ jẹ́ kó yé wọn jọ́mọ̀ àwọn tí ò gbọ́ jẹ́ kán gbọ́ àwọn tí ò mọ̀ jẹ́ kán mọ̀ jọ́mọ̀. gbogbo ilé àwọn olóyè ní Ariwodola ló ń dé ní kọ̀ọ̀kan èjèèjì. kábíyèsí ẹ kú àfìdíbalẹ̀ ń bẹ̀ bàbá gbẹngbẹlẹ kú dábì òwú àwọn lójókòó sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí Ológùdù yìí ẹ kú àdúró tí ọba o ẹ rò pé Egun mi ni rárá o Ariwodola náà ni ó pààrọ̀ àwọ̀ ni. ṣé tí ohun tó kó sílẹ̀ lẹ́sàá àti rí drum bákan náà wọ́n ta ẹni fàfà bo nǹkan kan mọ̀pá Ariwodola máa fi dára ni. ẹ jẹ́ ká lajúlẹ̀ ká wo àrà tí Ariwodola fẹ́ dá lẹ́nìí. àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà àwọn lẹ̀ ń wò níkàlẹ̀ yìí. bákan náà àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti Ìgbẹ́sàmàlé àwọn náà wà ńbẹ̀ látòrí ìyá gan àti gbogbo àwọn tó kù. Ariwodola o aṣọ mi ni Ariwodola tún gbé bọ̀ yìí aṣọ tó fẹ́ fi gun odó èyí tó ń gbé bọ̀ yìí.
Ariwodola ló ti ń forí balẹ̀ fún kábíyèsí. Bákan náà Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dábí òwú. Bàbá Àjàmídò gbogbo wọn ló wà ń bẹ̀ àti àwọn èèyàn jàǹkànjàǹkàn tá a lè dárúkọ tán. Ariwodola ló ti kó ìyà sílẹ̀. Ó ti ń ṣe àwọn ètò wọ́n máa ń ṣe kán tó gun odó. Àkàntọ́ Ariwodola o. Àkàngbó Ariwodola o. Àkànfọ́ pawú àkànfẹ́rẹ́ gíjóbi alọ́bọ̀. Ariwodola ti gun orí odó báyìí. Ẹ jẹ́ ká lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ pẹ̀lú gbogbo àwọn eégún alábala tó wà ń bẹ̀. Ó yá.
Ariwodola ló bẹ̀rẹ̀ sí í sọ yìí ẹ fún láyè eré ń bẹ lénìí ìjà náà gbọ́dọ̀ jà àṣebìrún lórí tèmi iwájú kábíyèsí ló wà ó ti yí sọ báyìí Ariwodola o. Ariwodola ti di aláǹtakùn tó bá fi inú ta á tún fẹ̀yìn ta eré yìí pọ̀.
Ariwodola bó ṣe ń yíṣọ bẹ́ẹ̀ ni orí ń lọ lónìrànràn. Aṣọ kan ṣo ló ṣì wà lórí ẹ̀ tó fi ń dára ní mẹ́sàn-án mẹ́wàá yìí o. Wọ́n ní ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn tí Ariwodola tó yíṣọ ńlẹ̀ títí ó ti bọ́ sórí òkèlé ó tún ti ń yíṣọ lọ ṣe rí i pé àrà gidi leléyìí. Àrà mélòó gbàgbé ni eré Ariwodola lè ní ìlú Ògùdù láwà. fáǹfààní ẹ̀yin olólùfẹ́ wa nílé iṣẹ́ wa Lutas Films and Record International agbáṣà ní gbogbo àgbáyé káàfàtà àwọn iṣẹ́ fọ́nrán ìbílẹ̀ báyìí gbogbo ẹ̀ ó sì wà nínú CD tó ń tà wìtìwìtì. Bákan náà ó wà lórí YouTube channel wa Lutas TVC. Ẹ máa bá a subscribe sí kẹ́ máa bá a share ẹ̀ kẹ́ ẹ like ẹ̀ ẹ ṣé o. Ariwodola ló ṣì ń yíṣọ lọ lórí ilé báyìí. Ariwodola ló ti wá gbé aṣọ míì bó ṣe bọ́lẹ̀ látòkè yìí. Kúlú sọ ó bá fi wájú ta tún fẹ̀yìn ta. Ẹ̀rí àrà lè níṣẹ́ rí ẹ̀rí bó ṣe ń lọ. Ariwodola ó sọ ma ó gbélé yìí. Ó ti jù kán lẹ̀. Ṣẹ́rí bó ṣe ń lọ tó bá gbé kan á sọ̀ kan lẹ̀ á tún gbé míì. Ẹ̀sùn mẹ́yìn fi Egun. Aṣọ ẹlẹ́yìn òun ni Ariwodola yìí ariwo tàn fún látẹ̀wọ́. Àrà oríṣiríṣi Ariwodola fi yíṣọ lẹ́nìí.
ṣẹ̀rí báyìí ń pàtẹ́wọ́ fún un. iwájú àwọn kábíyèsí lórí ti ń yí aṣọ tó ń yí yìí bòrò ó dìbò là á ní kó tún ṣe tún yí. ẹ̀rí bó ṣe ń lọ eégún ńlá ni Ariwodola eégún ọba ni wọ́n ní dúró wá gbà wá gbowó ẹ̀ eré tó ṣe wú àwọn ìyá wa lórí bákan náà wú àwọn kábíyèsí lórí wọ́n bẹ̀ sí fún lówó. kìíní tí wọ́n ta ẹni bò ibẹ̀ ni Ariwodola ti dé yìí. ẹ jẹ́ ká wo àrà tó fẹ́ dá ń bẹ̀ o. nǹkan bí ẹni bò òun là ń wò yìí o. apẹ̀rẹ̀ s'Ariwodola dẹ̀ wà nú ẹ̀. apẹ̀rẹ̀ àti ewé ni Ariwodola ló dà yìí. kódà nínú apẹ̀rẹ̀ omi wà ń bẹ̀ kò dẹ̀ jò. wọ́n tún péwélé apẹ̀rẹ̀ náà lórí. Ariwodola wà nú ẹ̀ o, omi dẹ̀ wà ń bẹ̀ nínú apẹ̀rẹ̀ wọ́n bomi sí. Ariwodola wà ń bẹ̀ wọ́n tún kó ewé lé. àràmì èrírí leléyìí, àràǹbarà ni. Ariwodola eégún Ologudu eléyìí kọjá ó kọjá sísọ, ó gbẹnu tán. àrà ńlá ni eléyìí. ẹ jẹ́ ká tẹ̀ wò ó, s'Ariwodola máa jáde nínú apẹ̀rẹ̀ yìí. bàbá kábíyèsí Ologudu ti ìlú Ògùdù wọ́n ti dìde, wọ́n fẹ́ lọ wo irúdán tí Ariwodola pa. irúdán tó pa yìí wọ́n fẹ́ wò ó. bàbá ní kẹ́ mójú mi débẹ̀. àrà gidi leléyìí. bàbá ní owó ẹ̀ rèé, owó dán yìí ẹ gbà fún un. Ariwodola ló ti ń jáde bọ̀. lẹ́yìn tí Ariwodola tó ti pidán apẹ̀rẹ̀ tó mi wà nú ẹ̀ tán kéwé sí, ó ti jáde. àwọn dán tí Ariwodola dà òun lẹ̀ ń wò yìí, kìnìún, ẹkùn, àwọn méjèèjì tó ní gbó náà nìyẹn.
àlùsílẹ̀ tún wò yìí onírànràn ni dán tí Ariwodola ń pa lẹ́nu. àwọn eléyìí idán mi tún rèé, ṣé oníkórì ni wọ́n àbí? Ariwodola ó dá àrà gidi lẹ́nu. olùkóso Arẹ̀kújayé Ṣàngó mi olóore olùkóso ló ń jó báyìí, ẹrù yìí pọ̀. ìdán aláboyún òun ni Ariwodola tún pa yìí. ìdán pọ̀ lọ́jọ́ tèmi. ìdán mi ilẹ̀ tún wò tó ń bọ̀ yìí, bàbá onírùngbọ̀n yẹukẹ́. ara dán tí Ariwodola pa lé ní òun lẹ̀ ń wò yìí.